الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ní orúkọ Ọlọ́run ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run mo fi kí gbogbo wa wípé salamu alaykum wa rahmatuhu wa barakatuh. wa alaykum salam wa rahmatullahi wa barakatuh. ní àdáyẹrí mo fi bàbá wa ní Ògìjó tí mo gba fèrè náà lọ́wọ́ wọn mo fi wọ́n kí gbogbo àwọn àlùfáà wa ní kalẹ̀. bàbá hamilu nalil mudir أدام الله حياته yóò ti yé wọn pátápátá báwọn. أدام الله حياته aláwọ̀ ní jápadà sí bó bá gbogbo yìí o. آمين. bí a bá ń ṣe ìrántí maulana sheikh adam dákun fún mi ní àyẹ̀ní aago kí n lè mọ̀. èyí tí ó dáa jù náà ni kí a máa rántí lẹ́gẹ̀sì maulana sheikh adam. رضي الله تعالى عنه. baba lógìjó orin mi ń kàkín. Ayakumullah. sheikh adam lavawa baba olókìkí wí. أدام الأفاوى Bàbá olókìkí. bọ́tí dóyìn náà ni ọdún o tí ó bá ti fẹ́ lé márùn yẹn láti nà sókè. èrò àfàwà kò wọ́pọ̀ nínú gbogbo ayé. irú àfáwà Ó wọ́pọ̀ nínú gbogbo ayé. ọlọ́run bá wa forí jì wọ́n fi wọ́n sínú ìkẹ́. Ọlọ́run bá wa borí tí wọ́n fi wọ́n sínú ìkẹ́. orúkọ rẹ̀ Allahu Allah. Wọ́n lọ orúkọ rẹ̀ Allahu Allah. ṣẹ́wọ́n ádámàlà Bàbá wa bàbá olókìkí. irú àfáwà wọ́pọ̀ nínú Nínú gbogbo ayé. ọlọ́run bá wa forí jì wọ́n fi wọ́n sínú ìkẹ́. Wọ́n lọ orúkọ rẹ̀ Allahu Allah. sheikh habibu khalifa. Ayakumullah. Yakumullah. sheikh habibu lalefa baba látọ̀dá. Lálífà bàbá látàdá. ọlọ́run jẹ́ mi wọ́n ogun pẹ̀lú àrísìkí. 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 àtàlàfíà ara tí ó bá yá tí kò ní bàrùn tán. àtàlékún àlàáfíà Tí ò ní bàrùn tán. ádámàlà fáwà Bàbá olókìkí. ọ̀yá yìí. irú àfáwà Ó wọ́pọ̀ nínú gbogbo ayé. Bẹ́ẹ̀. ọlọ́run bá wa forí jì wọ́n ìwọ̀n sínú Ìkẹ́ wọn la orúkọ rẹ̀ Allahu Allah. ṣẹ́wọ̀n àbíbù kàlífà bàbá alátàndá ọlọ́run jẹ́ mi wọ́n ogun pẹ̀lú àrísìkí àtàlékún àlàáfíà tí ò ní báyà tán. bisimilahi li ilafi. بسم الله الرحمن الرحيم إيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. nínú lẹ́gẹ̀sì maulana sheikh adam ṣé o ti pè é. رضي الله تعالى عنه.
ó dùn mí tí alfa wa láti Abẹ́òkúta tí wọ́n ti lọ sí òyà sata. Adamallahu hayatahu. Ṣé òyà sata ro gbọ́ mi yé? Wọ́n ti torí ìfẹ́ tọ́lọ́hun ní kó wà láàrin wa. Àfààyàn a máa pọ́n mi ní pípọ́n tí ìmọ̀ pọ̀ jù lójú mi. Wọ́n á máa wá pé báńtí ń jọ ń bọ̀ lánàá ní Ruwaki. Ọlọ́run má jẹ́ ó burú fún wọn. Àmín. OMO Markaz gbogbo tí a bá fẹ́ ṣe a gbọ́dọ̀ máa wò dáadáa. Legacy Maulana Sheikh Adam ni wípé gbogbo tó bá ti jọ mọ́ ọ̀rọ̀ mímọ́ Sheikh Adam kì í mójú kúrò ńbẹ̀ wọ́n sì yọ̀ǹda bẹ́ẹ̀ fáwa ọmọ wọn. Aya tí àfa wa Yesaloonaka túlẹ̀ kan laqad sabaqat kalimatuna li ibadina al-mursalin. Aya yẹn bí wọ́n ṣe tú yẹn èmi ò gbọ́ rí bẹ́ẹ̀. Ojú wọn lóhùn mi kí n ti sọ kó má jẹ́ ọ̀rọ̀ ẹ̀ àmọ́ ń gbà wọ́n ti dìde. Àwọn ojú ogun la wà, ojú ogun gidi. Àwọn èèyàn ń ta ọfà lóríṣiríṣi. Àwọn èèyàn kan sì ń rò pé àwọn ti gbé mímọ̀ kúrò nínú ọgbà yìí. Wọ́n sì rí mímọ̀ gbé kú. Ẹni ó mú wá mú ó ṣẹ́kù síbẹ̀ ni. Kó má já sí wípé ẹni tí kò tóbi ti ń pèrè ni ó máa wá fọ̀rọ̀ ránṣẹ́ sí wa pé inú ọgbà ni wọ́n ti tú àyà tí àfáà Yesaloonaka tú yẹn bákan. Kọjá wa ara lé àwa fúnra wa náà la sọ wípé àṣẹ Yesaloonaka ẹ tú àyà yẹn tú o. Nínú legacy Maulana Sheikh Adam ẹyọ kan nìyẹn. Ó kù jẹ́ ní 1991 now ní 1991 Maulana Sheikh Adam rahimahullah wọ́n wá kó wa sí abẹ́ lẹ́mbì yìí níbi tí a fi ṣe sanawula tẹ́lẹ̀. A mú tírà jáde gẹ́gẹ́ bí ìṣe wa pé a tún fẹ́ ṣe dárúsọ àám àwa tá a jẹ́ àgbáńjọ́ náà ni wọ́n kó jọ. Bàbá wa ní ẹ̀pà tírà dé mi ò kọ́ yín tírà lẹ́yìn. Àwọn ẹlẹ́rìí mi pọ̀ ń jòkó yìí gbogbo àwọn bàbá wa tán jẹ́ àsátíza ẹlẹ́rìí mi náà ni wọ́n gbogbo àfa ló wà ńbẹ̀. Bàbá ni mo fẹ́ kọ́ yín níta lọ́tà yín ọ̀tá yín mo fẹ́ fi hàn yín lẹ́ni nǹkan ẹ̀yọ̀ kan tẹ́ fẹ́ kọ́ nù. Èmi ò sì lára púpọ̀ ìmọ̀ jẹ́ kí n jòkó wájú. عينا بعين أتلقى النفحات. Bàbá wa ń pè àwọn báyìí ìṣàrà mo kàn fẹ́ ṣe ló báyìí bàbá wa kà fún wa. Bẹ́ẹ̀ bá rẹ̀ nìkan lẹ́yìn tó bá jẹ́ sí pé ọ̀tá Markaz lòún mú lọ́rẹ̀ẹ́ kò súnmọ́ Sheikh Adam kò sì gbọ́dọ̀ wọn kò sì mọ bí wọ́n ti rí. Hayyakumullah. Allahu Akbar. Ẹlẹ́kejì legacy. Gbogbo àwọn Markaz lọ kọ́gbọ́n ọmọ ta lọ́tà ẹ̀ ta lọ́tà ọ̀tá Sheikh Adam yẹn ni bàbá Mudiru jogún lè ní. Ló fi dàbí pé ó pọ̀ yóò pọ̀ ẹ wo bí Sheikh Adam ti tó ká lọ ká fọ̀ tálẹ̀ kẹ́nìkan ó wá jogún ẹ̀ táwọn náà sì tún lọ́tà tiwọn.
الله عظيم بلاء عظيم ọlọ́run bá wa la bàbá o آمين ọlọ́run bá wa ṣọ́ wọn o آمين ọlọ́run má jà burú ṣe wọn o آمين bẹ́ẹ̀ yẹn bára burú rò wọ́n kò forí ara ẹ̀ gbé ọlọ́run alukura adela آمين ọmọ markaz ẹ jẹ́ kí wọ́n mọ̀ wá ní ọmọ markaz bil ulumi wan nizami wal amal wasalaamu aleykum. ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الإخلاصي 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 kí wọ́n máa bọ̀ láti ìlú Ìlọrin kí wọ́n bá wa tún bá wa kàmí sí Yesaloonaka 2025 ọba tí ó ṣe dáadáa báyìí bá ti ń gbé kínní yẹn lọ ń wọnú ẹ̀yìn jáde afa Abdulmumin Muhammad Rabi Muhammad Raji ọ̀kìn ni wọ́n ṣí ọ̀nà gbogbo kínní yìí abẹ́lọ́hún ọlọ́mọṣàbà wa ṣàlékún dáadáa. آمين. Al-Ikhlas nítorí pé ń bọ̀ láti Ìlọrin ìní fún yín ṣáájú ṣùgbọ́n tí bá ti dúró lẹ́gbẹ̀ẹ́ yóò dàgbẹ́ máa ń díjú kakọ̀ sí dà ní ẹ̀ là o.